ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe bí a ṣe gbọ́ ò wọ́n ní wọ́n chase Ashley kúrò ní ilé Tadenikawo tó wà ní Abuja ò pẹ̀lú security guard. Ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń darapọ̀ mọ́ Mashola Gist TV. Èmi ọmọ yín mo kí yín káàbọ̀ sí orí ètò tòní. Ṣé àlàáfíà ni mo bá yín gbogbo lé ń kọ́? Ẹ̀yin tẹ́ bá ti subscribe ẹ subscribe o so that n bá ti post any gist ẹ máa rí. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi ẹ̀yin èèyàn mi. Bí a ṣe gbọ́ o, ẹ rántí ilé tí Kabiyesi rà fún Tadenikawo ní Abuja. Ṣé ẹ mọ̀ pé ńgbà tí Kabiyesi àti Queen Naomi jà, Queen Naomi kó kúrò, wọ́n kó ẹrù lọ. Ṣé ẹ mọ̀ pé wọ́n ti gba staff gbogbo ẹ̀ síbẹ̀, wọ́n wá kó ẹrù wọn kúrò níbẹ̀. So àtìgbà yẹn wọn ò lọ síbẹ̀ mọ́. So mo rò pé ẹ̀yin èèyàn lé gist ní ìtúbà àdó. Wọ́n ní bí àǹtí kò yé yín, wọ́n ní bọ́n ṣe gbéra nìyẹn wọ́n bá lọ sí Abuja. Wọ́n lọ sí ilé tí Kabiyesi rà fún Tadenikawo. Ṣé ẹ mọ̀ pé nítorí Queen Naomi ti kẹ́rù wọn kúrò ńbẹ̀, wọ́n ní ìgbà tán débẹ̀ wọ́n ní wọ́n tilẹ̀kùn. Wọ́n ní bọ̀ wọ́n wọlé, security man ṣílẹ̀kùn. Wọ́n ní wọ́n wá ní pé key main building. Wọ́n ní ẹni tó ń take care building yẹn fún Queen Naomi. Wọ́n lẹ́ni yẹn wọ́n ló ti travel. Wọ́n lẹ́ni yẹn lọ sọ́jà. Wọ́n ní kò sí around. Wọ́n lọ ra nǹkan lọ́jà. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí pé ẹni yẹn nìyẹn o wípé kó wá ṣílẹ̀kùn, kó wá ṣílẹ̀kùn. Wọ́n nígbà tí ẹni yẹn dé, wọ́n ní kí ẹni yẹn ṣílẹ̀kùn. Wọ́n lẹ́ni yẹn lòun ò lè ṣílẹ̀kùn nítorí pé madam òun, ìyẹn Queen Naomi, kò sọ pé àwọn expect anybody. Wọ́n ló wá ń béèrè lọ́wọ́ woman yẹn pé ta ni madam ẹ̀. Wọ́n náà wá ní Queen Naomi. Wọ́n ní Ashley wá ń sọ fún yín pé kí ló mean. Wípé how dare you. Wípé ṣé kò mọ̀ pé òun ìyàwó Kabiyesi ni òun ni. Wọ́n ní woman yẹn ní ìwọ kọ́ ló gba òun síṣẹ́. Kabiyesi àti Queen Naomi ò dẹ̀ sọ fún òun wípé wọ́n máa lálejò. Wípé sọ òun ò lè ṣí inú ilé fún ẹ. Ẹ̀yin èèyàn lé, èyí tún lágbára o. Wọ́n ní bí woman yẹn ṣe pé Queen Naomi nìyẹn. Wọ́n ní torí ó ń bú woman yẹn, ó ń blast woman yẹn. Wọ́n ní pẹ̀lú omijé lójú. Wọ́n ní Queen Naomi wá pé Kabiyesi. Wọ́n ní immediately dẹ̀ ni Kabiyesi sọ fún Ashley pé kó kúrò ní ibẹ̀ yẹn ní ìsìn. Wípé kó kúrò níbẹ̀ yẹn ní ìsìn pé àwọn ò fẹ́ rí ní ibẹ̀ yẹn rárá. Wọ́n ní Kabiyesi wá ń sọ fún yín pé ṣórè pé àwọn làwọn ní ilé ni. Wípé àwọn kọ́ làwọn ní ilé o. Wípé Queen Naomi ló ní ilé. Wípé torí ọmọ ẹ̀ ni àwọn ra ilé fún. Wípé ní ayé ẹ̀ kó má tún lọ sí ilé yẹn mọ́ rárá. Ashley, ẹ̀yin èèyàn yìí ẹ̀ máa mú ní kékeré rárá. Wọ́n ní ó sọ pé òun ní event ní Abuja, òun lọ ṣe event kan l'Abuja. So òun máa sùn bẹ̀. Tó bá di àárọ̀, òun máa lọ sí Èkó ní àárọ̀. Òun á dẹ̀ ya Ilé Ifẹ̀. Wọ́n ló narrate gbogbo movement ẹ̀. So wọ́n ní Kabiyesi ní pé ṣé Queen Naomi ní kó lọ síbẹ̀ ni pé kí ló dé tó lọ síbẹ̀, kí ló ń wá kiri, kí ló dé tí ò jókòó síbi táwọn fẹ́ sí, kí ló dé tó ń tojú bọlé onílé kiri. Ipe ṣé àwọn ever sọ fún ẹ pé àwọn làwọn nílé yẹn ni. Ipe kí ni nǹkan tó ń wá kiri gan-an tó sọnù lọ́wọ́ wọn. Wọ́n ló sọ pé ṣe bí ilé Kabiyesi ni ẹni ibi tó bá wu àwọn làwọn lè lọ, ṣe bí ilé Kabiyesi ni anybody ló lè lọ bẹ̀. Wọ́n ní Kabiyesi ní rárá o, kì í ṣe ilé àwọn. Ilé Tadenikawo ni Queen Naomi dẹ̀ ló ní ilé. Ipe kó má ever lọ sí ibẹ̀ mọ́ láíláí. Wọ́n ní Kabiyesi ní tí ò bá kúrò ńbẹ̀ àwọn máa sọ fún Queen Naomi kan pé ọlọ́pàá pé kí ọlọ́pàá wá gbé kúrò níbẹ̀. Ipe torí pé ń kọjá ààyè ẹ̀ ní ìsìn. Ipe ń kọjá ààyè ẹ̀. Ipe kò yẹ kó lọ sí ilé yẹn rárá. Wọ́n ní bí wọ́n ṣe embarrass ẹ̀ kúrò ńbẹ̀ ni. Ẹ̀yin èèyàn lé. Nǹkan tí ò yé mi lọ́rọ̀ àǹtí wa yìí. Kí ni àǹtí wa yìí kí ló ń wá kiri náà? Kí ló ń wá kiri? Kabiyesi ti ra lé fún ẹ allegedly bá ṣe gbọ́ o. Èmi ò rí lé, Mashola ò rí lé o. Ṣùgbọ́n bá ṣe gbọ́ nìyẹn pé Kabiyesi ra lé fún ẹ. Kí ló dé tó jókòó síbi tí Kabiyesi fẹ́ sí? Tó o bá tiẹ̀ fẹ́ wá dúró síbi ilé tí Kabiyesi rà fún ẹ tó fẹ́ gbé bẹ̀ àbí tó fẹ́ dúró síbẹ̀. Lóòótọ́ wọ́n lo travel lọ ṣe kí ló dé tó lọ sótẹ́ẹ̀lì kó lọ dúró sótẹ́ẹ̀lì? Kí ló wá ń wá kiri? Ṣé Kabiyesi sọ fún ẹ pé àwọn làwọn nílé ni? Èyí tún lágbára o. Wọ́n ní nǹkan tí Ashley ń ṣe ni pé ó mọ̀ọ́mọ̀ fẹ́ lọ síbẹ̀ láti lọ wò bóyá Queen Naomi ti gbàgbé ilé yẹn ni. Wípé ó fẹ́ gba ilé yẹn lọ́wọ́ Queen Naomi ni.
èèyàn ra ilé fún ìyàwó ẹ̀, ìwọ wá ń lọ síbẹ̀ ó ló fẹ́ gba ilé lọ́wọ́ ẹ̀. Kí ló dé tẹ̀ ń ṣe báyìí èèyàn yìí? Kí ló dé tẹ̀ ń ṣe báyìí èèyàn yìí? Nǹkan tí kábíyèsí fi sọ pé ọ̀rọ̀ yín sú àwọn nìyẹn. Kí ni wàhálà yín? Kí lẹ̀ ń wá kiri? Èèyàn ra ilé fún ìyàwó àtọmọ ẹ̀, ìwọ gbéra ó lọ síbẹ̀ ó ló ní conference kan tó wá ṣe ó fẹ́ sùn síbẹ̀. Kí ló dé? Ṣé hòtẹ́ẹ̀lì níbẹ̀ ni? Àbí wọn ní wonderful hotel ní Abuja tó lè dé sí? Kí ló dé tó lè lọ dé sọ́tẹ̀ẹ̀lì? Bí ìgbà tó yẹ pé o fẹ́ fẹ́ràn lèmi kà sí. O fẹ́ fẹ́ràn ni. Tí ò bá ń ṣe pé o fẹ́ fẹ́ràn, kí ló wá lọ síbẹ̀? Kábíyèsí láwọn sọ fún yín pé kì í ṣe ilé àwọn. Àwọn ò ever sọ fún ìkankan nínú yín pé ilé àwọn ni. So kí ló wá lọ síbẹ̀? Ẹ̀yin èèyàn lé kì í ṣe nǹkan tó easy o pẹ̀lú àwọn olórí yìí o. Ibi tí kábíyèsí ní kán jókòó sí wọn jókòó síbẹ̀ o. Ọ̀tọ̀ ni nǹkan tó ń bá kiri. Ọ̀tọ̀ ni nǹkan tó ń wá kiri o. Àfi k'Ọlọ́run Elédùmarè kó ran kábíyèsí lọ́wọ́. Mo ní kí n mú gist wá fún yín ni. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú yín o. Òkè lọ́lá yín á máa lọ o. Please share this video, like and subscribe. God bless you all.